ikú oró ọmọ ọlọpàá yìí fi ìbọn AK-47 ṣeré ló bá ṣèèṣì yìn lu bàbá rẹ̀. ọmọdékùnrin ọmọ ọdún mẹ́wàá kan ló ti ṣèèṣì yìnbọn pa bàbá rẹ̀ tó jẹ́ ìǹṣpẹ̀kítọ̀ ọlọ́pàá Okolie Amechi nínú ilé wọn ní Ọ̀kwọ̀ nípínlẹ̀ Anambra. ìṣẹ̀lẹ̀ yìí la gbọ́ pé ó ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday ọjọ́ 15 oṣù kẹfà ọdún yìí lásìkò tí ọmọ náà fi ìbọn AK-47 tí bàbá rẹ̀ ń lò níbi iṣẹ́ ṣeré láìmọ̀ wípé ọ̀tá wà nínú ìbọn náà. bí ìbọn ṣe búgbàmù ló bá bàbá rẹ̀ lọ́gangan ẹ̀yìn tó sì tún bá ẹ̀gbọ́n rẹ̀ kan lápá. àwọn ará àdúgbò gbé wọn dìgbàdìgbà lọ ṣọsibítù. níbẹ̀ sì ni dókítà ti sọ fún wọn pé bàbá yìí ti di èrò ọ̀run àrèmábọ̀. agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà SP Tochukwu Ikenga fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní ìbànújẹ́ ńlá ni ikú ìǹṣpẹ̀kítọ̀ Okolie jẹ́. ó sì gbàdúrà pé kí Ọlọ́run tètè mú ọmọ rẹ̀ tó wà nílé ìwòsàn lára dá.